Mo kí gbogbo wa pé a kú déédé àsìkò yìí. Ní pàtàkì jùlọ mo kí gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá nílùú Calgary pé a kú àṣeyẹ ayẹyẹ 20 ọdún tí a ti dá ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Calgary sílẹ̀. Ìdí nìyí tí mo ṣe ní àwọn àlejò pàtàkì láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn. Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n. Wọ́n fún wọn láyè láti dárúkọ wọn fún wa. A ó sì mọ kí ni ìdí pàtàkì tí a fi ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ẹni àkọ́kọ́, arábìnrin, bá ń sọ fún àwọn ènìyàn wa kí lorúkọ rẹ̀. Orúkọ mi ni Nifemi Abe. O lè bá ń sọ̀rọ̀ sókè díẹ̀ sí káwọn ará ilé lè gbọ́ kí ni orúkọ rẹ̀. Orúkọ mi ni Nifemi Abe. Nifemi Abe, o ṣeun. Nifemi Abe ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé ẹ̀kọ́ èdè Yorùbá ti ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Calgary níbí. Ìbéèrè tí wọ́n bí àtòun àti akẹgbẹ́ rẹ̀ tó wà ní ọwọ́ àlàáfíà mi kò ní pọ̀. Ìbéèrè àkọ́kọ́, Nifemi, nígbà wo ni ó darapọ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ èdè ọmọ Yorùbá? Mo darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ èdè Yorùbá ní ọdún 2015. Nǹkan tí mo ṣe darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ èdè Yorùbá ni wípé mo fẹ́ kọ́ èdè náà. Nítorí pé ó fẹ́ kọ́ èdè Yorùbá. O ṣeun. Tó bá jẹ́ pé àwọn èèyàn wà ń bí ní ìbá ní kí wọ́n bá ń pàtẹ́wọ́ fún ọ. Ṣùgbọ́n èmi náà pàtẹ́wọ́, mo pàtẹ́wọ́. O ṣeun, Nifemi. Ó dáa. Ìbéèrè ẹ̀kejì tí wọ́n bí ọ́. Kí ni ohun kan pàtàkì tó fẹ́ràn jùlọ nípa jíjẹ́ ọmọ Yorùbá? Kí ni ohun kan pàtàkì àti pé kí nìdí tó fi fẹ́ràn ẹ̀? Nǹkan tí mo fẹ́ràn nípa jíjẹ́ ọmọ Yorùbá ni àwọn àṣà àti oúnjẹ. Èmi náà ti rò bẹ́ẹ̀ náà torí èmi náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ oúnjẹ lèmi gan fẹ́ràn jù. N ò rí ọba wí rárá. Ó dáa, wọ́n bọ̀ sí apá àlàáfíà mi. Àlejò mi ẹ̀kejì, bá mi dárúkọ rẹ fún àwọn ènìyàn wa. Kí lorúkọ rẹ? Orúkọ mi ni Toyin Abe. Bá ń sọ̀rọ̀ sókè díẹ̀ sí. Orúkọ mi ni Toyin Abe. Ok, Toyin Abe ó ní orúkọ àlejò mi. Ó dáa, ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ bi ọ́, ó ní ẹ̀kejì tí mo bi arábìnrin mi tó wà ní apá ọ̀tún. Kí ni ohun kan pàtàkì tó fẹ́ràn jù nípa jíjẹ́ ọmọ Yorùbá? Nǹkan pàtàkì tí mo fẹ́ràn jùlọ nípa jíjẹ́ ọmọ Yorùbá ni aṣọ àti oúnjẹ Yorùbá. Aṣọ àti oúnjẹ. Ó fẹ́ mọ̀ sí ẹnìkankan tí ò fẹ́ràn oúnjẹ nílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire. Ó dáa, o ṣeun. Ìbéèrè ẹ̀kejì tí ò ní gajara lọ rárá. Kí ni ìmọ̀ràn pàtàkì tí o ní fún àwọn ọ̀dọ́ tàbí ọmọdé gẹ́gẹ́ bí tiẹ̀ nípa láti lè gbà wọ́n níyànjú láti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ èdè Yorùbá? Kí ni ìmọ̀ràn tó ní fún àwọn akẹgbẹ́ rẹ? Bẹ́ẹ̀ ni, ìmọ̀ràn tí mo ní fún àwọn ọmọdé bẹ́ẹ̀ yẹn ni wípé kí wọ́n darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ Yorùbá láti kọ́ èdè àti àṣà Yorùbá. Tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí. Ìmọ̀ràn Tóyìn ni pé kí àwọn akẹgbẹ́ òun kí wọ́n darapọ̀ mọ́lé ẹ̀kọ́ èdè Yorùbá láti lè kọ́ èdè àti àṣà. Ó dáa, ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣeun tá a pè yín tẹ̀ wá torí pé ìwúrí òun lẹ jẹ́ fún wa nígbà tá a bá rí yín tí ẹ̀ ń sọ èdè Yorùbá. Èmi náà dẹ̀ mọ̀ pé nígbà tí ó bá fi di ìwòyí ọdún tí ń bọ̀ yóò tún dámọ̀ràn jù báyìí lọ. Ṣé ẹ ṣèlérí fún mi bẹ́ẹ̀?
yóò dàn mọ́rán jù báyìí lọ ó dáa ẹ ṣeun ẹ ṣe púpọ̀